báwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti sọ fọ́lọ́run pé ó ṣe dáadáa fáwọn òní níjọba ọ̀run wọ̀. ìyá àti bàbá pàtàkì ni, kò sí ọ̀nà tíyàn fẹ́ gbé gbà tó lè fi rí àlùkìyàmà bọ́ sí àlùkìyàmà rẹ̀ ó fi dáa tí ó bá ti kọjá lọ́dọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kò ní kọjá wájú Ọlọ́run. èyí tẹ́ fi mà bẹ́ẹ̀ wa qada rabbuka bismillahir rahmanir rahim wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima واخفض لهما جناح الذل من رحمته وقل رب ارحمهما كما ربياني صغيرا. قضى ربك ẹwọ kọdíyà bàbá wa Yusuf Kandami bọ́lá ń bá lo kọ̀dọ́ kò sí ní tó lè yí mo ti parí ẹ̀ ni mo ti sílẹ̀ ẹ̀ pa àṣẹ mi ni ẹ gbọ́dọ̀ má tẹ̀lé. alata ẹ gbọ́dọ̀ sin ẹlòmíì máa fi ní Ọlọ́run nìkan. wabil walidayni ihsana. wọ́n á sọ ń bìkan wípé ìsánà yìí ẹ̀wọ̀n Ọlọ́run ibi tọ́lọ́run jowú dé làbí ń sọ pé ẹni ó bá jẹ́ mùsùlùmí tí ń sin lọ́hùn tó bá tún lọ lè wo bòmíì lẹ́yìn ìsìlámù ni Ọlọ́run ti kẹ̀yìn sí ó ti jáde kúrò lọ́dọ̀ Ọlọ́run òun ló jẹ́ àzọ bẹ́ẹ̀ pé èèyàn ti jáde kúrò nínú ìsìlámù wọ́n bá ti kúrò nínú ọ̀dọ̀ Ọlọ́run tó tún lọ bòmíì tó lè wọlé kan yàtọ̀ fún lé Ọlọ́run bó ti jáde kúrò tó wọlé mi ni Ọlọ́run ti tilẹ̀kùn lé tiẹ̀ àdúgbò ẹ̀sẹ̀ máa wá kọ́kọ́rọ́ tí ètò padà sí ilé Ọlọ́run sì lè kọ̀ wá fẹ́ pé tìyá ní ìbádà ó pe tiẹ̀ ní ìbádà pé ńlá táàbùdù gbọ́dọ̀ sin ẹlòmíì illa iyyahu àfẹ̀mí Ọlọ́run nìkan. wabil walidayni ihsana. Ọlọ́run àwọn abẹ́ pe ti ìyá ní ẹ̀sìn ó fi ìyá tira rẹ̀ kọ́dà kọ́ dákọ̀ ànábì bá ànábì ti tó ni wàláyé Ọlọ́run ọ̀dákọ̀ ànábì lẹ́yìn ìgbà tó dákọ̀ rẹ̀ tán ìyá àti bàbá ló fi tẹ̀lé kọ́ wá bẹ́ ká máa pe ti ìyá àti bàbá ní ẹ̀sìn ó wá pe òun ní dáadáa wàlálùkùwá tá a bá wò dáadáa inú àrkánu dín tá a bá ti rí al-Islam tá a bá rí taari al-iman taari ẹlẹ́kẹta al-ihsan wal-ihsan an ta'budallaha ka'annaka tarahu wa in lam takun tarahu fa innahu yaraka. ìtàn pé ní ìsán ni pé máa sin Ọlọ́run bí ìgbà tó ń rí Ọlọ́run kọ́lá bọ́ ọba rí òun rí ọ. ìta bá fẹ́ pé ìsán wa ń jẹ́ ẹ̀sìn tá a fi ń súnmọ́ Ọlọ́run ara ìyá ni ẹ̀sìn ìsán wà tá a bá fẹ́ tara ìsánù súnmọ́ Ọlọ́run ìyá àti bàbá ibẹ̀ lágbà wọlé sọ́dọ̀ Ọlọ́run bí ìyá àti bàbá tó bá yẹ tilẹ̀kùn ìsán tilẹ̀kùn yẹn bá yẹ tì èèyàn ò sí lójú ọ̀nà ìsán definitely arkanu díìnì rẹ̀ kò pé bẹ́sẹ̀ rẹ̀ ọba pé àfikọ́ tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ Ọlọ́run ni ó ṣe dáadáa sí wa. imma yablughanna 'indaka al-kibara. imma yablughanna indaka al-kibara wọ́n lè dàgbà sọ́wọ́ rẹ̀. ahaduhuma ọ̀kẹ́ ló dàgbà sí ọ lọ́wọ́ ni. aw kilahuma. àbáwọn méjèèjì ni wọ́n dàgbà sí ọ lọ́wọ́. wala taqul lahuma uffin. bọ́ba ti ṣe sí ọba alájà wàhálà yín pọ̀ o ti ṣe sí Ọlọ́run anything tó ọba ṣe against ìyá tó bí ọ o ti against Ọlọ́run kò sí bó o ṣe lè kírun tó bó o ṣe lè gbàwẹ̀ tó bó o ṣe lè kálúwà tó bó o ṣe lè mà nípa ọ̀rọ̀ Ọlọ́run tó tó ọba yìí ṣe ó fèl lákùn àbá ni sí ọ yín àbí torí alájà dákẹ́ wàhálà yín pọ̀ kí ló dé ẹ̀ máa ti lọ láyé ni tó ọba ti wí bẹ́ẹ̀ o ti ṣe sí Ọlọ́run anything tó bá ti fi kàn yá àti bàbá rẹ Ọlọ́run ọba rẹ ló fi kàn. wala tanharhuma. làwọn Yorùbá tún máa ń wí pé ẹ̀yin náà kó máa pé yín lókè mi lẹ́yìn ọ̀run Yorùbá ni àṣà yẹn ò mú kò sí òkè kan tó ju Ọlọ́run náà lọ ó ti yé àmọ́ pàápín dáadáa èèyàn gbọ́dọ̀ tì í sọ́dọ̀ yá àti bàbá rẹ̀ waqfid lahuma janaha dhulli min waqfid lahuma janaha dhulli min rahmati wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. iqfid lahuma janaha dhulli min rahma ó
lọlẹ̀ fún wọn ni ó kúnlẹ̀ fún wọn èyí ló jẹ́ àmà wípé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ju jànáwù ìyẹ́ wọ́n fẹ́ bi jàmá bí ẹyẹ bá fẹ́ balẹ̀ tí ó na ìyẹ́ rẹ̀ kí ló fẹ́ ṣe ń ọbẹ̀ lọlẹ̀ ní fi nà yẹ èyí náà ló jẹ́ àmà wípé àákúnlẹ̀ báwọn tó bí wa àwọn tí ń pè kúnlẹ̀ ọ̀dà kọ̀wọ́ ọ̀nù súnà kọ̀wọ́ nǹkan kan súnà tó ń gbé kí wọn súnà rọ ni ìfidláhùmá jàná àbúlù ètò wọn sì ń pè ní zulu náà ni kéèyàn yẹ̀yà rẹ̀ ẹni tí kì í sábà kúnlẹ̀ fún yàn odidi gọ́fúnà odidi president odidi ọba àlú odidi àfa ńláńlá tí gbogbo àwọn èèyàn wárí fún ọwọ́ àárí bàbá rẹ̀ ọlọ́run tó wá ṣe ó tó wá bo ìyá àti bàbá mọ́lẹ̀ òun lórí gbàngbà yìí àwọn ìyá rẹ̀ tí wọ́n àwọn ni wọ́n mọ bí wọ́n ti mọ̀ yìí gbogbo èrò wa pé àwọn èèyàn ńláńlá jòkó àwọn ọlọ́lá jòkó àwọn olówó jòkó ọwọ́ jáde wọn ni chairman ń bọ̀ gbogbo kálukú wọn dìde pé my share my president my governor my ginigan wọn kì í ọwọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọwọ́ kúnlẹ̀ pẹ̀lú ọlá rẹ̀ fáwọn méjèèjì ó lè ti ọjọ́ òun rálì jẹ́ náà. واخفض لهما جناح الذل من الرحمة. torí pé kí ló jọ ọ́rọ́ àlìjánná òun ni pé dédé ń tó ṣe ni ìyá àti bàbá kìíní yìí ó dùn mọ́ wọn désàlẹ̀ wípé aha láwa náà dúró gbogbo àwọn tó wà ńlẹ̀ yìí ọmọ wa sì wá rí wa kò sọ wípé òun ò lè fún wa ní ọ̀wọ̀ wa tán akí bàbá wa imam. وقضى ربك ألا تعبدوا إلا إياه ọlọ́run jẹ́ ara wọn àgbàlagbà pẹ́. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. ọ̀sàfùyà rẹ̀ àti bàbá rẹ̀ dépò àpèjì ọ̀yọ́nú sí wọn àmọ́ ọlọ́run wá fi kọ́ mọ́ sí wípé wà ń já àdáàkà. wà ń já àdáàkà. bàbá ọlọ́mà. àlá àtúnṣe kàbí. ìmàlẹ̀ ìsàlákàbí ìrìnmó. ètò lè máa sọ eléyìí ni wípé ẹ sì níyà láyé àlìjánná yẹn bí ọ wà nù. àlìjánná ẹlòmíì ti bọ́ ma lọ́wọ́ wàhún yà sàbúnà ànà wọn yóò sinú na sọnà á òun sì ń rò wípé gbogbo sẹ́tò òun ti ṣe yìí òun lákàntì lọ́dọ̀ ọlọ́run bí n ti ń kírun sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń parẹ́ bí ti ń fi àwẹ̀ ránṣẹ́ sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń parẹ́ bí ti ń ṣe sàká bẹ́ẹ̀ ni wọ́n ń parẹ́ gbogbo sẹ́tì ń ṣe bí ti ń dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ní sì ń parẹ́ tọ́lá àwọn tó lè parẹ́ náà nu àwọn méjèèjì ni wọ́n bí ọ wáyé gbàtà ná Muhammad anabi ń darí ogun kan bọ̀ wá anabi wa lóhun fẹ́ wo sàré ìyá o kanabi o tó wá bẹ sàré ìyá rẹ̀ fílẹ̀ àbá o tó bẹ sàré ìyá rẹ̀ o anabi ti máa ń sọ wípé ẹnì kankan yóò gbọ́dọ̀ lọ bí sàré o ẹ má dé sàré o anabi ti máa sọ fáwọn sàhábà gbogbo sàhábà ti mọ̀ wípé anabi ọ̀gá káwọn ò débi sàré anabi ẹ má dé sàré o àmọ́gbà tí wọ́n ń bọ̀ wá ọwọ́ ìfẹ́ ìyá àti ìrántí dáadáa tí ìyá rẹ̀ ṣe àti oyún rẹ̀ tó rù àti wàhálà tí ìyá rẹ̀ ṣe tí ìyá wọn ò dúró jẹ́ láwọn ṣe ọlọ́run anabi wa ní ẹ tẹ̀lé wọn wá tẹ̀lé wọn wá débi sàré ìyá wa Amina tó bí àná Muhammad anabi wa kí n bí sàré rẹ̀ anabi wa ṣàdúrà fún ìyá rẹ̀ ìgbà anabi ṣàdúrà fún gbogbo àwọn sàhábé bí wọ́n ti pọ̀ anabi káwọ́ wọn lẹ́yìn ni anabi ní gbogbo ẹ̀yin sàhábà ó ní nà ó ní ìnẹ́kọ́ ní haytukum an ziyaratil qubur mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ débi sàré pé ẹ má débẹ̀ ẹ má lè bẹ òkú ẹ fòkú lẹ́ ń sàré rẹ̀ anabi wa ní falẹ̀ àná láti sèǹtẹ̀ ń bá yín sọ̀rọ̀ fásùrù ha oníkálukú ọmọ lọ lè kíyà rẹ̀ bí sàré oníkálukú ọmọ lọ sàré kọ́ máa lè bẹ̀ yà rẹ̀ wò torí tẹ ẹ bá ti ń kíyà yín yóò jẹ́ yín náà ọmọ aráàtì pé njọ́ kan lẹ̀ yín náà dàbá yìí. láwọn máa dáná àdúgbò mi náà àmàtí wọn kọ́rọ̀ pé mo máa dábàá rábàyà ni sọ̀gìrà. anabi wa ọlọ́run ní oúnjẹ àdáka bí wọ́n bá wọn táwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bá wọn sọ fún wọn wípé aláǹtò ṣeré kàbí máa ọ gbọ́dọ̀ ṣe ìsìlámù ma máa lé ìsàlẹ̀ ọ gbọ́dọ̀ kírun ma àtúnṣirí ọ kàbí gbọ́dọ̀ gbàwẹ̀ ma àtúnṣirí kàbí. ọ gbọ́dọ̀ lọ mi ti ń jẹ́ tọ́lọ́hún ma òsàrà fi ọ máa ṣe ẹbọ la fi ọ máa ṣe ọ̀tún la fi ọ máa bọ tí ìyá àti bàbá rẹ̀ bá ń sọ pé n tó wù àwọn nù fàlẹ́ àtúntẹ́ ìdúnà ẹ máa wọ́n lọ́wọ́ tẹ́ máa pọ́ lọ́wọ́ hẹ́ẹ̀tì ti ń jẹ́ ẹbọ
ọlọ́run wa ní èyí òun nìkan wọ́n bá ní kó o ṣe àbí wọ́n ní kó o pààyàn gbogbo tó lè mú ọ kò bínú mi tọ́ba ní táwọn fẹ́ kó o máa ṣe nu fala tuti'huma ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn má gbọ́ àmọ́ tó o bá gbọ́ o tó gbọ́dọ̀ sọ fún wa wípé èmi ní kí n máa ṣe bọ́ irú yóò sì wó lẹ́yìn ọlọ́run ló tún gbọ́dọ̀ wọ́n bá yẹ tó ń wí bẹ́ẹ̀ ó tún wọ náà. wa sahibuhuma fi dunya ma'rufan. ẹ wo ipò tí ìyá wà kò sí ní tí ìyá ó jù lọ ní gbogbo ayé kò sí ní tí ìyá tí ó jù lọ àti bàbá ní gbogbo ayé ọlọ́run ní o gbọ́dọ̀ tẹ̀lé wọn tó o bá tẹ̀lé wọn ó jìyà ọlọ́run tó wá ní ọmọ tẹ̀lé wọn ó tún wá sọ fún wọn wípé èkó àbá tó o bá tẹ̀lé wọn o ò tún gbọ́dọ̀ ṣe gbáhùn bọ́n ọba tó ṣe bẹ́ẹ̀ ó tún jìyà ó ti wà nínú problem méjì problem àkọ́kọ́ ni wípé tó o bá tẹ̀lé wọn àgbákò tó o bá wá tẹ̀lé wọn tó o bá tún ṣe wọ́nyí o tún ṣàgbákò méjèèjì ni àárín méjì wọn wà dúró sí ọ wá sọ́ra bó ti balance lọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ya rẹ ọ gbọ́dọ̀ torí ìyá kọlu ọlọ́run ó sì gbọ́dọ̀ torí ọlọ́run kọlu ya wọn á bẹ béèrè gbogbo ẹni tí ń pèpè súnà lónìí mélòó láàrin wọn àtàwọn tó bí wọn dá gbogbo àwọn tí ń pè wá sí súnà pè wá sí súnà ibi tẹ́ wá ni ọ̀dà ibi tó dá rè súnà nábì rè ó ní súnà ọkọ yẹra ẹ wò gbogbo ní ti ń jẹ́ àlù súnà kọ́ yẹra ẹ wò náà wípé lóòótọ́ àmàpọ̀ ń pe súnà ó sì ń pè wá sí ó sì wu àwa náà láti dá ọ lóhùn okú iṣẹ́ ó sì kú ìfọmọnìyàn sí ó sì kú gbèsè ọlọ́run àtànábì dání àmọ́ kọ́kọ́ wo rẹ̀ wò náà sáàrin ìyá rẹ̀ àti ọlọ́run dá ìyá ẹlòmíì mùsùlùmí ni ó ì tún sọ pé ìyá àwọn wò náà bàbá ẹlòmíì mùsùlùmí ni kódà àbá ni ó tún ní bàbá àwọn wò náà kọ́mọ wa dúró lérí wípé dádì mi ibi tẹ́ ń bá lọ yìí tẹ́ ẹ bá yẹ kú bẹ́ẹ̀ wàláyé níjẹ́ wọ́n kírun sí yín la bàbá ní kí ló dé torí ẹ̀ ń fa tẹ̀sùbà mo ní ẹ má fa tẹ̀sùbà má ẹ lọ sáwí wàláyé tẹ́ ẹ bá kú ẹnu bí ti ń ṣe báyìí nì ọlọ́ọ̀lẹ́ màláíkà gbogbo òun àtàwẹ̀ àti gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ láàrin èmi àti ẹ dànù wàláyé wọ́n dànù mú ẹ̀rí mi ìwáyàtọ̀ fẹ́ yìí tí ń wú yìí bí ò rí bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ṣe báyìí sí wọn. wa sahibuhuma fi dunya ma'rufan. bàbá kan ló ń ṣe pèlè ọmọ àwọn lórí pé ń tẹ̀lé zona bàbá wa ní ọ gbọ́wọ̀ sí lẹ́nu má gbogbo wa lọ́mọ ní ìmọ̀rún kí ìráwẹ̀ gbà ó ní kíní kan ẹ ṣe pèlè ọwọ́ sífìlà bàbá ẹsẹ̀ aláwọ̀ ní jẹ́ képe ẹsẹ̀ bí bàbá ọba wí nǹkan kẹnu fìlà tó sí ni ó ti ṣàgbákò. èyí ń ní wáàsí tá a ṣe fún wọn súnà àti wọ́n tó ń tẹ̀lé wọn tó ọ̀ma ń tó dé àti ń tó tu a gbọ́dọ̀ gbé súnà rù ju bàbá àti ìyá wa lọ bàbá wa àti ìyá wa bàbá tó bí wa àti ìyá wa wọ́n ju súnà nábì lọ ọgbọ́ ìwọ á dá a padà wípé wọn ò ju súnà nábì lọ ọgbọ́ súnà nábì rè bàbá yẹn ṣáájú súnà nábì òfin tọlọ́hun òun ló ju bàbá lọ lẹ́yìn bàbá àtìyá ló kù súnà tàdé Muhammad èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ ipò ọlọ́run ní alátàbùdú iláhìyáwù kọ̀dákọ̀ ànábì lẹ́yìn rẹ̀ wábìlì wálìdéyìnì bàbá àtìyá kọ́kọ́ dákọ̀ kó tó kan ọ̀rọ̀ súnà bí bàbá rẹ̀ àtìyá rẹ̀ bí wọ́n bá ń bẹ tí wọn ò sí nínú súnà rẹ̀ tó o bá fẹ́ kí súnà rẹ̀ ó lálàáfíà ó máa ṣe súnà rẹ̀ ó lè má tẹ̀lé wọn bí wọ́n ń lọ kí wọ́n lọ tiẹ̀ lọ́tọ̀ àmọ́ ọ gbọ́dọ̀ ṣe sí ọ wọn kódà tó ń bá ń lágbájá èyí ṣe pèlè ọbí tó ń lọ ni ó tún wá kúnlẹ̀ pé ẹ má sì pèlè mi ojú ọ̀nà náà mọ̀ wá ẹ dákun torí ọlọ́run ẹ ṣàánú mi ojú ọ̀nà náà mọ̀ wá pé ẹ má ṣe èyí tẹ̀ ń ṣe kódà ń wù mí náà kẹ́yìn náà bá ń ṣe àmọ́ tẹ́ ẹ bá ṣe ẹ dákun ẹ yọ̀ǹda ọ gbọ́dọ̀ máa pẹ́ẹ̀tì wọn torí tí wọ́n bá yín bínú sí ọ tí wọ́n àti wọ́n tó fa oorun àtọ́fà tó wa lọ tí bàbá yẹn wá kú kò sí ní tó o lè ṣe tó o lè rálì jẹ́ náà kò sáré jẹ́ nà fún ọmọ gbogbo sẹ́yìn ọ̀dànù ni gbogbo sẹ́yìn ọ̀dànù òun ni mo fẹ́ kí àwa tá ń jẹ́ ọ̀dọ́ kí a lọ lè mú lọ́wọ́ ẹ jẹ́ a lọ lè mọ̀ wípé bàbá wa àti ìyá wa wọ́n pàtàkì púpọ̀ ju gbogbo nǹkan lọ wọ́n pàtàkì púpọ̀ ju gbogbo nǹkan lọ nínú ayé wa torí pé àti wáyé wa àti gbé ayé wa ọlọ́run ni àmúdọ̀ wọn ni ọlọ́run gbà sí fún wa.